dédé wòyí ẹ káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Olólùfẹ́ yín Ọmọrìnsínà Àjàgbé ti dé yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ ṣé gbogbo bí ẹ ṣe ń bá mi lọ, ẹ ṣé fún gbogbo àwọn fọ́nrán èyí tí mo ti gbé sórí afẹ́fẹ́ tí ẹ ti lo àsìkò yín láti wò. Mo mọ rírì yín o, ẹ ṣé gan ni. Lónìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò òun ni pé kí ló fa gbogbo àwọn rúurú tó ti dé bá onírúurú àwọn nǹkan nípa èdè Yorùbá àti àṣà Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tí ẹ̀kọ́ ìgbàlódé àti ìwà ọ̀làjú tó ti mú bá Yorùbá òun ni àwọn kan tí a fẹ́ wò. Lórí àwọn bíi fọ́nrán mélòó kan á gbìyànjú láti wo kí ni àwọn ìjàmbá tí ẹ̀kọ́ ìmọ̀ mọ̀ọ́kọ-mọ̀ọ́kà tàbí ìwà ìgbàlódé tó ti mú bá Yorùbá yálà àṣà wọn tàbí èdè wọn. Àkọ́kọ́ ohun tí mo máa mẹ́nubà lónìí ó ní ṣe pẹ̀lú ìwọṣọ nílẹ̀ Yorùbá. Ẹ káàbọ̀ sí yàrá ọgbọ́n. Nílẹ̀ Yorùbá ìyàwó kan yìí wọkọ lójú, wọ́n ní ìbọ̀wọ̀ fún ọkọ wọn ẹ̀rù sì wà, ṣùgbọ́n lóde òní kò rí bẹ́ẹ̀ mọ́ o. Ẹ wo ọ̀nà tá a bá gbà wá nǹkan náà ló dà pa àwọn gbà ló. Ṣẹlómi tó yẹ pé ọjọ́ tó ṣe pàdé ẹni tó lérò pé òun fẹ́ràn, ọjọ́ náà ni wọ́n ti ń kiri àwọn mọ́lẹ̀ tán ti ń ṣeré ìfẹ́ làwọn afẹ́ fi gbé tayé àtijọ́. Tẹ́ pé ọkọ gan ẹni tó fẹ́ fẹ̀yàn gan kò ní ṣe kí ni o, kò ní wá bá ní tààràtà. Èmi ò ní kẹ́ mọ́ lọ bára yín o, ọkọ tó bá fẹ́ fẹ́ mi gbọ́dọ̀ tọ̀ mí wá fúnra rẹ̀ ni o. Tó bá ẹ̀ṣẹ̀ rán yàn sí mi màá bèè lọ́wọ́ ẹni yẹn pé sóun ló fẹ́ sọ pọ́nù lé mi. Nǹkan tí mò ń gbìyànjú láti sọ náà ni wípé ìbọ̀wọ̀ fún wà nínú àṣà Yorùbá. Ẹ ṣeun. Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí mo ṣe mẹ́nubà wípé ìjàmbá tí ẹ̀kọ́ ìgbàlódé àti ìwà ọ̀làjú ti mú bá ìwọṣọ ní ilẹ̀ Yorùbá. Láyé àtijọ́ a mọ̀ wípé àwọn ọmọbìnrin nílẹ̀ Yorùbá wọn a máa ró ìró kí wọ́n sì wọ bùbá tàbí kí wọ́n wọ kaba. Àwọn aṣọ tí wọ́n bá sì wọ̀ ó jẹ́ èyí tó máa ń bo ìhòhò wọn. Kò sí àyè fún ọmọ Yorùbá kankan tí a mọ̀ tó jẹ́ ọmọbìnrin torí láti kíni o fún láti fi àgọ́ ara rẹ̀ sílẹ̀ fún ẹlòmíràn láti rí, nítorí pé àwọn ẹ̀yà ara kan wà ní ara ọmọbìnrin tí kò tọ́ sí ẹnikẹ́ni láti rí àyàfi nínú ìyẹ̀wù fún ọkọ nìkan. Ṣùgbọ́n láyé òde òní onírúurú jàǹbá ló ti bá ìwọṣọ nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá náà ti ń wọ aṣọ lọ́nà tí àwọn tó mú ẹ̀sìn tàbí ìwà ọ̀làjú tán mú wá bá wa bí wọ́n ṣe ń wọ aṣọ wọn, bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá náà lónìí ni wọ́n ti ń wọṣọ. Yìí sì ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá kó dé bá àṣà wa. Kí ni a lè ṣe? Ohun tí a lè ṣe ni pé kí oníkúlùkù kó ṣe kí ni o, kó ṣe ìwádìí báwo náà ṣe ń ṣe láyé àtijọ́, ká wá pe àtúnṣe, ká ṣe é sí ọ̀nà wa kí ohun gbogbo sì lè lọ déédé. Òmíràn ni wípé nípa bí a ṣe ń jẹun ìjàmbá ti bá a. Ní ayé àtijọ́ ó ní oúnjẹ tí àwọn Yorùbá máa ń jẹ. Wọn kì í ṣàdédé jẹun, ṣùgbọ́n wọ́n máa ń jẹun ní ọ̀nà tí yóò gbà kí ni o, tí yóò bá iṣẹ́ wọn lọ tàbí ọ̀nà tí yóò gbà fún wọn ní okun tàbí ìlera pípé. Ṣùgbọ́n láyé òde òní onírúurú nǹkan là ń jẹ èyí tó ń fa ọ̀pọ̀lọpọ̀ àìsàn sínú àgọ́ ara ọmọ ènìyàn. Tí a bá wò pé ìwà ọ̀làjú ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tó pọ̀ ju àǹfààní tó fún wa lọ bá ọ̀nà tí àwọn Yorùbá ń gbà jẹun ní ayé àtijọ́. Òmíràn òun ni wípé ètò ìdílé ní ayé àtijọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí nítorí ìwà ọ̀làjú. Ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ló ti bá ètò ìdílé. Nígbàkúgbà tí mo bá lórí ọ̀fẹ́ màá gbìyànjú láti mú àwọn kan wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí á wò àwọn wàhálà àti ìjàmbá tí ẹ̀kọ́ ìgbàlódé tàbí ìwà ọ̀làjú tó ti mú bá ẹ̀yà tí a mọ̀ sí Yorùbá. Tẹ́nítẹ́ní o, tàkísà ní tààtàn. A ní ìwà tiwa, a ní àṣà tiwa tí kò gbọdọ̀ sọnù. Ẹ ṣé.